Aláròyé máa wí o. Ọlọ́pàá Ìwó ń tèpè Alápinni àti Àbẹ̀ní Agbọ́n ṣépè fáwọn kan, èyí lohun tó fà á. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń kan ìkọkúkọ nípa àwọn òṣèré ilẹ̀ wa, tẹ́ ẹ máa ń gbé àwòrán fíìmù tí wọ́n bá ṣe sẹ́yìn wọn tẹ́ máa ní wọ́n ti kú, àfi kẹ́ ẹ ṣọ́ra yín báyìí o, nítorí inú ń bí àwọn òṣèré náà sí àwọn tó ń wúrú wà bẹ́ẹ̀ o. Wọ́n sì ti jáde síta báyìí, ọ̀fọ̀ bàǹbàǹbà ni wọ́n ń pè, bẹ́ẹ̀ ni wọ́n ń fi èpè ràbàǹdẹ̀ tọ̀. Kì í ṣe pé wọ́n ń pa ọ̀fọ̀ tàbí ṣépè yìí lásán o, níṣe ni wọ́n ń fi ìwò bọnu tí wọ́n sì ń ṣépè burúkú tí kò ṣe máa sọ síta. Ganiyu Nafiu tí gbogbo èèyàn mọ̀ sí Alápinni pọnú bu ẹnu àtẹ́ lu àwọn èèyàn tí wọ́n máa ń kọ RIP sí fọ́tò àwọn òṣèré tí kò sóhun tó ṣe wọ́n. Ó ní ẹnikẹ́ni tó bá tún dán irú nǹkan bẹ́ẹ̀ wò tó sì torí pé òun fẹ́ káwọn èèyàn tẹ̀lé òun lórí ayélujára tó wá ń ro ikú ro àwọn, ó ní onítọ̀hún máa gba ikú àwọn kú ni o. Ó ní ìṣe òṣèré ni o, ìṣe olórin ni o, ẹnikẹ́ni tó bá ń ro ikú rò wá, onítọ̀hún máa múrí légbó, bẹ́ẹ̀ ni kò sì ní dé mọ́ láìpẹ́ ọjọ́. Òṣèré nì Tóyìn Ọládìran tí gbogbo èèyàn mọ̀ sí Àbẹ̀ní Agbọ́n náà kò jẹ́ kí ọ̀rọ̀ náà tutù tó fi gbà lẹ́nu Alápinni, níṣe ló mú ìwo tí wọ́n wé aṣọ funfun kan báyìí mọ́ lára sẹ́nu. Ó ní ẹ̀yin tí ẹ kò ń rí wa nígbà tí a bá kọ́lé, ẹ ò ní í sọ, nígbà tí a bá ra mọ́tò, ẹ ò ní í sọ, tí a bá ń ṣe nǹkan rere kankan, ẹ ò ní í sọ, tó wá jẹ́ pé ikú lẹ̀ ń rò wá, ariwo ikú ni yóò máa sọ nínú ilé wọn o. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní pe ọ̀fọ̀ ńlá tó lágbára gan-an. Ohun tó fa ìbínú àti èpè kíkankíkan táwọn òṣèré yìí ń ṣẹ́ kò ju bí àwọn kan ṣe gbé sórí ẹ̀rọ ayélujára láàrin ọ̀sẹ̀ yìí pé ọ̀pẹ̀lẹ́ngẹ́ òṣèré ilẹ̀ wa tó mọ bí wọ́n ṣe máa ń sunkún dáadáa nínú fíìmù nì, Bùkúnmi Olúwaṣínà ti jáde láyé, èyí tó jẹ́ pé kò sí òótọ́ olóòkan nínú rẹ̀. Inú fíìmù kan tí òṣèré náà ṣe tí wọ́n sọ pé ó ti kú ni àwọn kan lọ gbé jáde tí wọ́n sì gbé ọ̀rọ̀ tí kò papọ̀ mọ́ fíìmù ọ̀hún tí ọ̀gá àwọn onítíátà Bọ́lájí Amúsàn tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Latin sí ni wọ́n bá so papọ̀ láti sọ pé arẹwà òṣèré tó dúdú dáadáa nì náà ti kú. Kì í ṣe Bùkúnmi nìkan ni wọ́n kọ́kọ́ máa ṣe bẹ́ẹ̀ fún o, bẹ́ẹ̀ náà ni wọ́n kọ sùnre sí ara fọ́tò Yínká Quadri tí wọ́n sì ń gbé kiri pé bàbá ìlú Ọ̀yọ́ náà ti papòdà, bẹ́ẹ̀ ilé ni ọkùnrin náà wà o tó ń jayé ọba ń tiẹ̀. Ọ̀pọ̀ òṣèré àti olórin ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ sọ ohun tí ò ṣẹlẹ̀ nípa wọn kí àwọn èèyàn lè máa tẹ̀lé wọn lórí ayélujára wọn. Èyí ló bí àwọn àgbà òṣèré náà nínú tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní rọ̀jò èpè lé wọn lórí. Ẹ̀yin tẹ́ máa ń kọ RIP sórúkọ àwọn òṣèré kiri, Alápinni àtàbẹ̀ní Agbọ́n ti fún yín lóhun tẹ́ máa sìn o.